wò ó èmi àtọmọ yìí ti jọ ń ṣe àjọṣepọ̀ àǹbára wa ṣeré àwọn kan sì ń sọ pé àbí àròsọ làǹtí ṣe ń sọ kí làǹtí ṣe ń sọ ìná kínní kan ẹ wò ó bá a bá ti so lé tán ẹ mọ kú òmùrálẹ̀ ìtàn ráńpẹ́ kan tí mo fẹ́ sọ ìníjó gùn níbi tí abiyamọ ti bímọ ní ìjọ kẹta tẹ́jú sì sa ọmọ jẹ pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín bó o wá wá ní ṣíṣe kún tọ́bẹ̀ ṣe bù ú ìmọ̀ sọ fún yín ẹ jẹ́ n tún mọ̀ ran yín létí ìtàn kan tí mo tún fẹ́ sọ ọmọ ìyá méjì ni mo pè é tí wọn gbọ́dọ̀ réwèlè àwọn ilé réwèlè wọn bá tún jọ réwèlè tó wọn tún jọ dúró wò ó bẹ́ẹ̀ bá fẹ́ kẹ́ ẹ nírọ́ ni mò ń pa kò kàn mí kódà gbogbo ìtàn tí mò ń sọ fún yín àgbélẹ̀rọ ni kí wàá lè wá fẹ́ ṣe sí báyìí ṣé kóòtù kan wà tẹ́ ẹ fẹ́ gbé mi lọ nítorí wípé ẹni ìjọ bàbá ní péré ẹ̀ lọ́kùnrin ẹ̀bí yín sì kọ́ ẹni tá yóò bá sàn jírí kó lè mọ̀ páyé ń bẹ kò lè mọ̀ páyé ń bẹ kò lè mọ̀ páyé ń bẹ ẹni tí o kò lè mọ̀ páyé ń bẹ bó bá sì wù yẹn mọ̀ tàka kẹ́ ẹ mọ̀ sọ pé ìnẹni gbogbo ilé ayé yìí èmi mọ̀ pé àwọn kan wà tí wọ́n gbélé ayé ìlé lọ́wọ́ lèmi ò ṣe mọ̀ sọ ní gbogbo ìgbà wípé kábíyèsí Elédùmarè ọba tó ní kí bẹ̀bẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ìbá gbogbo èèyàn aṣíwájú pátápátá ìbẹ̀yẹ ìyá mi òsùnrùngà apanimáwàgún olókìkí òru kábíyèsí o torí pé adókò mọ́dúbà ń ṣe rẹ̀ ní nǹkan ni bí n bá ti wá dé mọ̀ dúbà yín torí pé ẹni tí ò fi ti yín ṣe bó bá gúnyàn yín á ní kókó bó bá rọ kàókà á máa sàn bí ẹ̀kọ́ bó bá pọn mi kò ní gbé délé bí èèyàn bá wá fi ti yín ṣe irú ẹni bẹ́ẹ̀ ẹ ní jó pọn mi sápẹ̀rẹ̀ ẹ mọ̀ jẹ́ kó máa ń fapẹ̀rẹ̀ máa ń kórè oko délé ni èmi Olúwa ṣe wọn máa kànjí ọmọ ìyá àdẹ́ta èmi fi ti yín ṣe lénìí o ẹjọ́ ojú mi ṣe torí pé àfẹ́ká báyìí là ń fẹ́ ná àrùn kan báyìí lóòrùn wọn máa ń ràn ẹ wò ó lọ́tún lósì káyé ó máa fẹ́ mi sí rere ni lágbára lọ́wọ́ Elédùmarè àtàbùrú àtàròrò ìwà àtà ò dáa tọmọdé dàgbà ni máa ń wá ta kiri o èmi ti wá di oòrùn lè ní ẹ̀yìn ti dòrí njó tó òrí bá fojú kún òrùn báyìí yọ ní mọ̀ ń yọ ẹ̀jẹ̀ nù ni ó yọ sí mi láṣẹ Ìdùmarè bí mo ṣe ń bọ́rọ̀ yìí lọ ọmọbìnrin yìí náà ọmọ kékeré pín sí ni àmọ́ òun gbédè ìlú wọn mọ̀ ìlú wọn ni àmọ́ kò ṣe pẹ̀lú yẹn lòun náà ń gbé wọn náà mọ̀mọ́ ìwá ni àmọ́ lóṣù kan lọ́dọ̀ wá ń gbà mí yóò kàn mọ́ jẹ yóò mọ́ mu kò wá sáyé mi ìtarò mọ́ èmi náà ti òun náà ọmọbìnrin tí mò ń sọ̀tàn rẹ̀ yìí ó lóun náà ti wá di addict sí egbòogi olóró débi wípé bóun bá ń ronú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá ti wé kíní òun fóun ó ti parí òun á mọ̀ ń gbọ́jà bẹ́ẹ̀ ni nígbà tó yá àǹtí Ṣeun nígbà tó yá ó wá di wípé àwọn kan náà bẹ̀rẹ̀ sí ń kún wa lọ́kùnrin lóbìnrin gbogbo àwọn tí wọ́n mú wá tó ń kún wa yìí lóbìnrin ọmọbìnrin kan wà tí wọ́n gbé wá láàrin wọn nígbà tó dé ọmọ Nàìjíríà ni àmọ́ kì í ṣe Yorùbá èyí tí mò ń sọ yìí ṣe Nàìjíríà o ẹ má sì mí gbọ́ o àmọ́ láti ìlú Èkó ni òun ti sátẹ̀lé ọmọkùnrin lọ sílùú yẹn bẹ́ẹ̀ ni àwọn wọ mọ́tò àwọn sì gbé ọ̀kadà ìlú mi tí wọ́n gbé òun lọ́jọ́ náà lọ́hùn bí akódùfẹ́ àbíbí ló tiẹ̀ pé ná ìfẹ́ dárúkọ ìlú kankan mo ṣe ń try láti caution ara mi ẹ mọ́ tọ́ bọ̀ lẹ́nu bó bá láìkì story dúró bó sì láìkì ẹ máa ń lọ ẹ wò ó nígbà táwọn wá débẹ̀ ọmọ ọdún 12 lòun wà after birthday 12 years òun tóun bá wọn kan rìn bí iye ọmọ pín ní sí tó ti mọ̀ wípé ìfẹ́ wà kí náà ń pè nífẹ̀ẹ́ ó ní ẹ sọ fáwọn àbíamọ
ẹ jẹ́ kó máa mójútó ọmọ wọn. Àwọn tó máa ń bá rìn ṣe pàtàkì kẹ́ ẹ mọ̀ wọ́n. Àwọn àgbàlagbà kan wà tó ọmọ yín ò gbọdọ̀ bá rìn tí wọ́n máa ń ba yọ ọmọ jẹ́. Àgbàlagbà tó ń rán ọmọ kékeré níṣẹ́ tó wọn àti girlfriend ẹ̀ wà nù boyfriend ẹ̀ wà nù yàrá tí wọ́n ń bára wọn lájọṣepọ̀. Béèyàn bá kéré bí ọmọ kékeré ẹ gbé yẹ̀wò ẹ dánwò ọmọkùnrin látọmọ ọdún 3 ẹ̀yin ẹ mọ̀ fọwọ́ ra nǹkan ọmọkùnrin ẹ̀ bí a kò ní lè mọ yín lọ́wọ́. Bàbá ń sọ fún yín ẹni àmóríwá ká fọ̀rùn lẹ̀ ẹni ọmọ ọdún 3 kí ló mọ̀ ìwọ ọmọ rẹ ọmọ ọdún 3 ìwọ gangan ni kò ṣe mọ̀ fọwọ́ ra nǹkan ọmọkùnrin rẹ̀ bí a kò ní lè mọ ọ lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ nù ọmọ rí obìnrin ọmọ ọdún mélòó ọmọ ọdún 3 sí 5 ọmọ ọdún 7 ó kéré ọmọbìnrin láti ọmọ ọdún 5 6 7 ẹ̀yin máa ń wéré ìbálòpọ̀ tó bá ti wá wò tán ọmọ yẹn wá sí nǹkan ọmọbìnrin yẹn kò fọwọ́ kàn bí a kò ní yọ ọ́ìlì jáde. Àwa ń sọ fún yín pé nǹkan bẹ research tí mo ti mọ̀ á tó wá gbélé ọmọ ọdún 10 àmọ́ àwọn ọmọ ọdún 4 míì tí wọ́n bára wọn lájọṣepọ̀ àṣàárín káàkiri orí social media. A sì ráwọn àgbàlagbà kan tó jẹ́ pé ọkùnrin ò pè wọ́n mọ́ wọn ò ṣe pé bí wọ́n kéré kì í ṣe pé bí akíní kan kádàrá wọn ni. Àwọn ọmọ yín ọmọ ọdún 6 7 8 ni wọ́n mú ọdún ilé náà ń fokó wọn máa rin ara wọn lóbò. Tá a bá sọ fún yín ẹ lẹ́gbọ̀ọ́. Ẹ ra àwọn ọmọbìnrin míì bí 18 years ọmọ 12 years ọkùnrin náà mú mọ́dì àbí kí n ká ti pè bàbá 70 tó fún ọmọ 16 years old lóyún tó wá ní kó bí wọ́n ní ó bí kí lè wá ń sọ by the way lọ́rọ̀ yín ẹni jò bàbá ní pèrè lọ́kùnrin bó ṣe yẹ yín mọ̀ sí ni Elédùmarè mo bẹ̀ ẹ́ mo jẹ́ wọ́n fọ̀rọ̀ mi sàrí kó gbọ́n burú. Ó ní wọ́n mọ̀mọ̀ kan wá ń gbàdàn wọ́n ní ọmọ yẹn ẹ máa ti mọ̀ wípé tipátipá náà fi mọ́mọ yẹn wá inú yàrá kan yẹn náà ni nígbà tó dé gbé báàgì ẹ̀ dé báàgì tẹ́lẹ̀ báàgì ni àwọn sọ tó wà ń bẹ tuntun. Ó lóun wá wò òun wá béèrè lọ́wọ́ ọmọ yìí wípé where you dey come from. Mo wá sọ fún mi pé from my house. Tó fẹ́ sọ̀rọ̀ a máa wò yẹn yànyàn ẹ̀rù a máa bà wọ́n ti wọ́n ọ̀nà ẹ̀ ó gbọ́dọ̀ sọ nǹkan kan bẹ́ẹ̀ o you talk I kill you. Ẹ̀yin abiyamọ ṣe bóun ti ẹ̀ sátẹ̀lé wọn wá ni. Ọmọ yóò tí ì mọ ọkùnrin torí jọ́ tó máa bá wọn lájọṣepọ̀ ó ní I never do am before. Omijé gbọ̀n mi mo bọ́ síta mo wo òkè mo wo lẹ̀ nígbà tí mo rí pé mi ò gbé mọ́ mo róòlù nígbó tí mò ń mọ̀ tramadol àwa fi ṣeré lọ́hùn yẹn tó máa ti gbé sára báyìí ó ní ẹ̀bá máa jà lẹ́gbẹ̀ẹ́ mi a máa sweet mi ni ó ní nǹkan tó yẹ kó máa pa mí lẹ́kún mọ́ sweet mi tí bá ti mu àwọn drọ́ọ̀gì ẹni tẹ́ bá mu drọ́ọ̀gì ẹjọ́ àbínú sí bó ṣe máa ń rí náà nìyẹn tó bá ti mu àwọn nǹkan yìí nǹkan tó yẹ kó máa pa àwọn lẹ́kún mọ́ sweet òun ni bí kò rí èèyàn kókó rí èèyàn kókó máa nara wọn pa kó ní máa wò wọn báyìí a máa sweet òun orí wọn máa dìde gbogbo sára wọn máa sì ẹni pé ó ń dùn mọ́ òun. oníjọ́ náà lọ́hùn ẹni tó mú wọn náà ló jí ìsúwẹ́jì ní ẹgbẹ́ bàtà ṣe tán ọmọ yẹn ké ẹ má jẹ ntàn yín jẹ ìgbà tẹ́mi pàdé ọmọ yẹn lọ́mọdún 12 mi ṣe fẹ́ jẹun àmọ́ mi ti dé tàgbàlagbà bẹ́ẹ̀ yẹn àwọn kiri ẹgbẹ́ mi nàjọ́ ń fi kiri máa nura wa o báwo wá ni mo ṣe wá dì bẹ́ẹ̀ yín sọ fún yín tó bá yá tó fi jẹ́ wípé mo ti mọ ìbálòpọ̀ láti bí ọdún 10 ọ̀dọ̀ girama mi ni mo gbé báwo gangan ni mo ṣe disvirgin báwo gan ló ṣe ṣẹlẹ̀ ibo gangan mo ti pàdé ọmọkùnrin ta gangan ló kókó ń bá mi lájọṣepọ̀
tó gbé pátá lẹ́gbọ̀n kẹ́ farabalẹ̀.